àṣírí kí ọlọ́run mú ọ Mósè kọjá kẹ́ ṣe àjọpín rẹ̀ kó èèyàn ọmọ Ísírẹ́lì èsì torí òní nìkan o torí ọ̀la àti kété ijó ayé ran àti kété ijó èèyàn ọmọ kan èdè abílẹ̀ yìí ran ẹ̀yà jẹ́ òran dé òran ẹ̀kẹ́ ran létí ìyẹn òfin kò ti mú kàn ṣáájú lónìí o mo wa kẹ̀kẹ́ ìrere dénú Deuteronomy orí ìkejì-dín-ní-ọgbọ̀n kó bá wọ ẹsẹ̀ òkíní dé ẹsẹ̀ ìkẹrin lébẹ̀ ikọ̀ bá métí sílẹ̀ ikọ̀ bá ṣe ní dídùn ikọ̀ bá mọ̀ọ́mọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àtòfin rẹ̀ kò á pa láṣẹ kò í lónìí kì í dẹ̀ ṣe òun la ṣẹlẹ̀ sí i gbàkọ́ ìdẹ̀rìn síwájú bí irú ẹsẹ̀ ìkẹ́ńdógún ike bá dẹ̀ kọ̀ náà kì í wí àṣẹ ọ̀ ìdẹ̀ mẹ́rùn ba irú wọn kò jẹ́ pé a ṣẹlẹ̀ sí ìran ọ̀nìyàn bá lónìí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kalẹ̀ kàǹkà ọ̀rọ̀ Ọlọ́run ìtàn ni òun ni mo pe àkórí rẹ̀ ní kó o bá gbọ́ràn kó o bá létí kó mi gbọ́ kó o bá láyà kó mi gbà í ṣe nítorí kété kọ̀nìyàn bá ṣe láyé ọ máa ń fa àbájáde yí ọ̀nà ayé ọ̀nìyàn kóṣù lọ fà ẹ́ ságbárí ọ̀là bá jáde kóṣù àyẹ̀ lọ́dẹ̀ mẹ́rùn-ún náà ẹ jẹ́ ọ̀là bá jáde nínú ọ̀sẹ̀ bíbélì Ọlọ́run nà ọ́ sí ìrakọ̀jẹ́ pé à ń gbọ́ràn kàn jó lọ ẹ tọ́ sí ìhàn òfin rẹ̀ ìrakọ̀jẹ́ pé à ń sọra ran dẹ́dà wí à ń gbọ́n ju Ọlọ́run lọ o fún nǹkan Ọlọ́run bá ti kàn ṣe wọn ò ní wọn á ṣe màá jákòóyá mẹ́rùn ba ohun méje kan Ọlọ́run á ṣe kó ìrakọ̀ bá ti gbọ́ràn sí àṣẹ ọ̀rọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Mósè ní Deuteronomy orí kejì-dín-ní-ọgbọ̀n Ọlọ́run wí wọn á gbé èèyàn arákọ̀ bá ti gbọ́ràn sí wọn á gbé hàn ga ṣé wọ́n yọ̀gbà náà kí Ọlọ́run kí gbé ọ̀gá tó bá ti gbọ́ràn sáṣẹ rẹ̀ ọ̀dọ̀ kí gbé ọ̀gá ohun kejì ni pé wọn á fún ẹ̀ẹ́rákọ̀ bá ti gbọ́ràn sáṣẹ ọ̀rọ̀ wọn á fún ọ lùṣẹ́gun lórí ọ̀tá mímí ẹ̀rákọ̀ fẹjú mọ́ ọ mímí ọ̀tá kò tí mo ara sọ ara lọ́jọ́ sínú ayé rẹ̀ Ọlọ́run á fún ọ lùṣẹ́gun lórí ọ̀nìkọ̀ọ̀kan rán lórí ẹgbẹ́ rán lórí àwùjọ rán kan ti pọ̀ tó wọn á fún ọ lùṣẹ́gun èyí ni wí ọ̀rẹ́ ya lókè wàá borí ran wàá ṣẹ́gun wọn ẹ̀kẹta òun náà ni pé wọn á bùkún ọ pẹ̀lú oríṣiríṣi òbùkún ní èṣù kọ́nìyàn kan gbọ́ràn ṣá kọ́nìyàn kan tẹ́tí ṣá kọ́nìyàn dẹ̀ gbúgbésẹ̀ ògbọ́ràn sọ̀rọ̀ Ọlọ́run oríṣiríṣi òbùkún wọn á dá lu ayé rẹ wọn á dá lu ayé rẹ èwo lè dáa jù lébẹ̀ kọ́nìyàn ṣàrìgbọ́ràn kó oríṣiríṣi òyà kì í ọ̀nà ayé rẹ̀ àbí kọ́nìyàn gbọ́ràn kó oríṣiríṣi òbùkún kò jẹ́ pé ọyẹ ògo Ọlọ́run kì í ọ̀nà ayé rẹ̀ kó bá lọ sí ẹsẹ̀ kẹtàlá orí kejì-dín-lọ́gbọ̀n káíkà ní Deuteronomy Ọlọ́run wíbà ọ̀rá àsomọ́ ọ̀rọ̀ kan sọ sí ìrakọ̀ bá tẹ́tí kàn tẹ́tí gidigidi kàn gbọ́ràn kàn mú kété àyàrán kàn mú gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run wọn á mú ọ ṣe orí wọn á mú ọ ṣùrù kẹrùn wọn á mú ọ ṣe èrí kìráyè rè tọ́ka ẹ̀yà sí ọ̀nì kan jẹ́ pé ọ ti dọ́ni àyèyẹ yàtọ̀ séyìí ni wọn á dẹ̀ mú àṣàyàn ìbùkún kan wọn á gbé sínú ayé ran èyí kò gbẹ̀yìn kì í ṣe keje wọn á ṣílẹ̀kùn ọ̀rọ̀ ayé àtọ̀run wọn á ṣí sínú ayé ran ní Deuteronomy orí kejì-lé-dín-lọ́gbọ̀n ẹsẹ̀ kejìlá kété wọn ni
ẹ lákọsílẹ̀ o ọ̀dẹ̀ láàárọ̀ tó kó ẹ̀rá kó bá ti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Òjó lórúkọ mi, ọmọ Àbálábí tán gbọ́ràn o torí ó lèrè àyẹ̀yẹ̀ ire o.